À ń bẹ láyé síbẹ̀, a sì tún ra wa rí. Ògo àti ìyìn fún Jésù fún oore ọ̀fẹ́ rẹ̀. Olúwa pa wá mọ́ ṣẹ́kùn gbàlà nìyí. Àtúndàpọ̀ ká yìn Jésù, à ń bẹ níwájú rẹ̀. Ìpọ́njú tá ti rí, ìyà tí a ti jẹ, ìjà lóde ẹ̀rù nínú, lẹ́yìn tá a pé kẹ́yìn. Ṣùgbọ́n Jésù fìfẹ́ yọ wá nú gbogbo rẹ̀, ó sì ràn wá lọ́wọ́ síbẹ̀, ó ń pa ẹ̀mí wa mọ́. Ẹ jẹ́ kí a máa fi ìràpadà rẹ̀ ṣògo, tí yóò gbà wá ládé òpin. Pàtàkì ó ṣẹ mọ́, ká gbé àgbélébù títí a ó gbàdé. Kàkà ohun gbogbo tó fò, ká lè jèrè Jésù. Àmín. Ọlọ́run wa, ògo àti ìyìn àti ọlá àti ọpẹ́ ni fún orúkọ yín ní àkókò yìí. A yìn Ọlọ́run wa o fún ìfẹ́ yín tó pa wá mọ́. Nínú ìjà wa, nínú wàhálà wa, nínú ìdààmú, ẹ wà síbẹ̀, ẹ dúró tì wá. Ẹ ò fi wá sílẹ̀ bó tilẹ̀ jẹ́ pé ó dàbí pé ogun borí, ṣùgbọ́n a mọ̀ wípé olùdáǹdè wa ń bẹ láàyè. Ẹ ń bẹ láàyè síbẹ̀ Ọlọ́run. Ẹ tún ti pè wá léni Ọlọ́run láti wá síwájú yín. Àdúrà mi ni ní àkókò yìí pé ẹ ó ràn wá lọ́wọ́. Ọ̀rọ̀ yín yóò ṣe iyebíye nínú ọkàn wa. Ògo ni fún orúkọ yín Ọlọ́run. Ní orúkọ Jésù Olúwa ni a gbàdúrà. Àmín. Ibi kíkà wa lówùúrọ̀ yìí ni Jẹ́nẹ́sísì. Ìwé Jẹ́nẹ́sísì orí ìkẹta láti ẹsẹ̀ kínní títí dé ẹsẹ̀ tó gbẹ̀yìn tí í ṣe ẹsẹ̀ kẹrìnléníogún. Ó pọ̀ ṣùgbọ́n ẹ jẹ́ ká kà. Ejò ṣáà ṣe alárekérekè ju àwọn ẹranko igbó yòókù tí Olúwa Ọlọ́run dá lọ. Ó sọ fún obìnrin náà pé, ǹjẹ́ òtítọ́ ha ni Ọlọ́run wípé ẹ̀yin kò gbọdọ̀ jẹ èso èyíkéyìí lára àwọn igi tí ó wà nínú ọgbà? Obìnrin náà dá ejò lóhùn pé, àwa lè jẹ lára àwọn èso igi tí ó wà nínú ọgbà, ṣùgbọ́n Ọlọ́run sọ pé ẹ̀yin kò gbọdọ̀ jẹ lára èso igi tí ó wà láàárín ọgbà. Ẹ kò sì gbọdọ̀ fi ọwọ́ kàn án, bí ẹ̀yin bá ṣe bẹ́ẹ̀, ẹ̀yin yóò kú. Ejò wí fún obìnrin náà pé ẹ̀yin kì yóò kúkú kàn án, nítorí Ọlọ́run mọ̀ wípé bí ẹ̀yin bá jẹ nínú rẹ̀, ojú yín yóò là, ẹ̀yin yóò sì dàbí Ọlọ́run, ẹ̀yin yóò sì mọ rere yàtọ̀ sí búburú. Nígbà tí obìnrin náà rí wípé èso igi náà dára fún oúnjẹ, àti pé ó sì dùn wò, àti pé ó múni ní ọgbọ́n, ó mú díẹ̀ níbẹ̀ ó jẹ, ó sì jẹ, ó sì mú díẹ̀ fún ọkọ rẹ̀, ẹni tí ó wà pẹ̀lú rẹ̀, òun náà sì jẹ. Nígbà náà ni ojú àwọn méjèèjì sì là, wọ́n sì mọ̀ wípé àwọn wà ní ìhòhò. Wọ́n sì rán ewé ọ̀pọ̀tọ́ pọ̀, wọ́n sì fi bo ara wọn. Nígbà náà ni ọkùnrin náà àti aya rẹ̀ gbọ́ ìró Olúwa Ọlọ́run bí ó ti ń rìn nínú ọgbà nígbà tí ojú ọjọ́ tura. Wọ́n sì fi ara pamọ́ kúrò níwájú Olúwa Ọlọ́run sí àárín àwọn igi inú ọgbà. Ṣùgbọ́n Olúwa Ọlọ́run ké pe ọkùnrin náà pé, níbo ni ìwọ wà? Ó dáhùn pé, mo gbọ́ ọ̀rọ̀ rẹ nínú ọgbà, ẹ̀rù sì bà mí nítorí pé mo wà ní ìhòhò, mo sì fi ara pamọ́. Ọlọ́run sì wí pé, ta ni ó wí fún ọ pé ìhòhò ni ìwọ wà? Ṣé ìwọ ti jẹ nínú èso igi tí mo pàṣẹ fún ọ pé ìwọ kò gbọdọ̀ jẹ nínú rẹ̀ ni? Ọkùnrin náà wí pé, obìnrin tí ìwọ fún mi ni ó fún mi nínú èso igi náà, mo sì jẹ. Nígbà náà ni Olúwa Ọlọ́run wí pé, èwo ni èyí tí ìwọ ṣe yìí? Obìnrin náà dáhùn pé, ejò ni ó tàn mí, tí ó tàn mí jẹ, mo sì jẹ. Nígbà náà ni Olúwa Ọlọ́run wí fún ejò náà pé, nítorí tí ìwọ ṣe èyí, ègún ni fún ọ ju gbogbo ohun ọ̀sìn àti gbogbo ẹran
igbó tó kù lọ. Àyà rẹ ni ìwọ yóò máa fi wọ́, ìwọ yóò sì máa jẹ erùpẹ̀ ilẹ̀ ní gbogbo ọjọ́ ayé rẹ. Èmi yóò sì fi ọ̀tá sí àárín ìwọ àti obìnrin náà, àti sí àárín irú ọmọ rẹ àti irú ọmọ obìnrin náà. Òun yóò sì fọ́ orí rẹ, ìwọ yóò sì bùjẹ ní gìgísẹ̀. Ọlọ́run yóò fún obìnrin náà pé, èmi yóò fi kún ìrora rẹ ní àkókò ìbímọ. Ní ìrora ni ìwọ yóò máa bí ọmọ. Ọ̀dọ̀ ọkọ rẹ ni ìfẹ́ rẹ yóò sì máa fà sí, òun ni yóò sì máa ṣe àkóso rẹ. Ọlọ́run sì wí fún Ádámù pé, nítorí pé ìwọ fetí sí aya rẹ, ìwọ sì jẹ èso igi tí mo pàṣẹ fún ọ pé ìwọ kò gbọdọ̀ jẹ nínú rẹ̀. Ègún ni fún ilẹ̀ nítorí rẹ. Nínú ọ̀pọ̀ làálàá ni ìwọ yóò jẹ nínú rẹ̀ ní gbogbo ọjọ́ ayé rẹ. Ilẹ̀ yóò sì hu ẹ̀gún àti èsúsú fún ọ. Ewéko ìgbẹ́ ni ìwọ yóò sì máa jẹ. Nínú òógùn ojú rẹ ni ìwọ yóò máa jẹun títí ìwọ yóò fi padà sí ilẹ̀, nítorí inú ilẹ̀ ni a ti mú ọ jáde wá. Erùpẹ̀ ilẹ̀ sáà ni ìwọ yóò sì padà di erùpẹ̀. Ádámù sì sọ aya rẹ̀ ní Éfà, nítorí òun ni yóò di ìyá gbogbo alààyè. Olúwa sì dá ẹ̀wù awọ fún Ádámù àti aya rẹ̀, ó sì fi wọ̀ wọ́n. Olúwa Ọlọ́run sì wí pé, ọkùnrin náà ti dàbí ọ̀kan lára wa, ó mọ rere àti búburú. A kò gbọdọ̀ jẹ́ kí ó na ọwọ́ rẹ̀ kí ó mú lára èso igi iyì kí ó sì jẹ, kí ó sì wà láàyè títí láé. Nítorí náà Olúwa Ọlọ́run lé e kúrò nínú ọgbà Édẹ́nì láti lọ máa ro ilẹ̀ nínú èyí tí a ti mú jáde wá. Lẹ́yìn tí ó ti lé ènìyàn jáde tán, ó fi àwọn kérúbù àti idà iná tí ó ń kọ mọ̀nàmọ́ná síwájú àti sẹ́yìn ṣọ́ ọ̀nà tí ó lọ síbi igi ìyè ní ìhà ìlà oòrùn ọgbà Édẹ́nì. Èyí ni ọ̀rọ̀ Olúwa. Ọpẹ́ ni fún Olúwa. Bí a ò bá gbàgbé ará nínú Olúwa, ohun tí a ti ń gbé yẹ̀wò ni ìtọ́ni, ìbániwí, ìtọ́ àwọn ọmọ wa lákòókò pàápàá jùlọ ìbániwí, nítorí pé a rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ wa ni wọ́n ń dàgbà, ni wọ́n ní ẹ̀kọ́. Ẹni tí ò bá sì ti ní ẹ̀kọ́ lé kò lè lẹ́kọ̀ọ́ lóde, nítorí pé ilé la ti ń kó ẹ̀ṣọ́ lọ sí òde. Bí a bá ti fi ọwọ́ yẹpẹrẹ mú títọ́ àwọn ọmọ wa láti inú ilé, wọ́n lè sojú wa ní rere nígboro. Ẹ rí i pé nígbà tí a pàdé gbẹ̀yìn, à ń sọ nípa Amnoni, Tamari àti Dáfídì. Bí Dáfídì ṣe gbọ́ ohun tí Amnoni ṣe sí Tamari àbúrò rẹ̀, tó fipá bá a lò, ṣùgbọ́n tó bínú, ṣùgbọ́n tí ò ṣe nǹkan kan. À ń sọ nípa àwọn òbí tó jẹ́ pé wọ́n bá gbọ́rọ̀ nǹkan tí ò dáa, wọn kì í gbégbésẹ̀. Wọ́n á kàn máa bínú sínú. Ẹlòmíì ó lè jẹ́ èébú kan náà ló máa bú olójú gbàǹkó, ẹlẹ́nu gbẹ̀ǹdù, eléyìí kì í ṣèbáwí rárá, kì í ṣèbáwí leléyìí. Ọlọ́run yóò túnbọ̀ máa tọ́ wa. Ẹ wo ibi tí a kà lénìí. Bó tilẹ̀ jẹ́ ìtàn yẹn pọ̀, a fẹ́ wo ìtọ́ni níbẹ̀. Kí ni ìbániwí? Bó ló ṣe túmọ̀ sí? Kí ni àpẹẹrẹ ìbániwí tí a rí nínú bí? Ẹ wo àwọn ibi tí a kà nígbà tí Ọlọ́run dá Ádámù sínú ọgbà àti Éfà. Ṣé rí, mo sì sọ fún wa wípé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà nígbà tí a wo ìdílé Élì, tá a wo ìdílé Dáfídì, a gbọ́rọ̀ púpọ̀ nípa aya wọn. A gbọ́ nǹkan tí wọ́n ń sọ, a gbọ́ nǹkan tí wọ́n ń wí. A tẹ́ ẹ̀ mọ̀ bóyá àwọn ọmọ yìí níyà àbí wọn ò níyà. A wo ìdílé Jákọ́bù àbí ìdílé Ísákì, bí wọ́n ṣe bí ọmọ méjì sí tó, tí kò sí ìfẹnukò láàrin bàbá àti ìyá. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn nǹkan tí ó máa ń fi àlàfo sílẹ̀ ní títọ́ ọmọ, ní ìbẹ̀rù Ọlọ́run, ní títọ́ ọmọ láti wúlò láwùjọ, láti wúlò ní ilé Ọlọ́run. Àwọn nǹkan tó máa ń fi ààyè sílẹ̀ nígbà míì ni nígbà tí bàbá àti ìyá tí òun ò bá ṣe ọ̀kan, ẹnìkan ń lé eku, ẹnìkan ń lé àfè. Nígbà tí wọ́n bá rí ìbániwí àti ìtọ́ni ọmọ bákan náà, ilé máa ń jẹ́ ìṣòro ńlá. Ó sì jẹ́ nǹkan tí a tún rí nínú ibi tí a kà, nítorí pé nígbà tí Ọlọ́run fi àwọn èèyàn sí ọgbà, tí Ọlọ́run sì fún wọn ní òfin, lóòótọ́ nígbà tí Ọlọ́run dé, Ádámù ló dojúkọ. Ìwọ ni mo sọ fún o pé ẹ gbọ́dọ̀ jẹ nǹkan yìí. Ẹ rántí pé ǹtọ́ Ọlọ́run sọ fún ni, ṣé bí mo sọ fún ọ pé o ò gbọ́dọ̀ jẹ nǹkan yìí, mo sì mọ̀ wípé o sọ fún aya. Ṣùgbọ́n nígbà Sátánì máa wá, aya ló lọ bá.
ọ̀pọ̀lọpọ̀ la máa ń kà wípé bóyá ọkọ ẹ̀ ó ti lọ jìnnà. Rárá o, tí a bá ka ẹsẹ̀ kẹfà yẹn, ó nígbà tí obìnrin náà rí wípé èso igi náà dára fún oúnjẹ àti pé ó sì dùn ún wò àti pé ó múni ní ọgbọ́n, ó mú díẹ̀ nínú rẹ̀ ó sì jẹ, ó sì mú díẹ̀ fún ọkọ rẹ̀, ẹni tí ó wà pẹ̀lú rẹ̀ òun náà sì jẹ. Ádámù ò lọ ibikíbi, ó wà ńbẹ̀. Mo wòye wípé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀, ìṣẹ̀lẹ̀ inú ọkàn ni. Ìṣẹ̀lẹ̀ inú ọkàn ni ó ṣẹlẹ̀ nígbà tí Sátánì ti wo ibi tí òun ti lè mú iṣẹ́ yìí ṣe wá, pé ó dàbí wípé obìnrin yìí kò mọ̀ọ́mọ̀ gba ọ̀rọ̀ ọkọ yìí, kò mọ̀ọ́mọ̀ gba àṣẹ ẹ̀ tán. Òwòye tèmi nìyẹn o. Ó ti wò ó, ṣé ẹ mọ̀ pé àlàfo yẹn ni Sátánì máa rí nítorí pé kò tọ́ Ádámù lọ. Éfà ló lọ bá pé wọ́n ní ẹ má jẹ nínú ẹ̀, ó ní wọ́n ní a má jẹ, ó dẹ̀ tún fi ń kọ́ ká tún má fọwọ́ kàn, gbogbo ohun tí Ọlọ́run ò sọ ló ń fi kún. Ẹ sì rí i pé kété tó jẹ tán, ó fi fún ọkọ rẹ̀ tó wà pẹ̀lú ẹ̀. Ọkọ ò sì ní agbára láti sọ wípé dìá mi ò jẹ. Sátánì ti rí àlàfo yẹn wípé obìnrin akíkanjú obìnrin kan ni. Akíkanjú ni, ẹni tí máa ń ṣàyà gbangba sí ohun gbogbo ni, ẹni tó jẹ́ pé tí ọkọ ẹ̀ bá sọ ìkan yóò sọ ogún, tí ọkọ ẹ̀ bá ní báyìí nẹ́sẹ̀ ní dádì ẹ lọ jókòó. Sátánì rí àlàfo yẹn, òun ló tọ̀ lọ. Ṣán ni ẹ má jẹ, ó yá jẹ. Nítorí pé kán ní Sátánì hàn gbangba sí wọn lójú ni, Ádámù náà ó rí. Ṣùgbọ́n níbí Éfà nìkan ló ń rí ẹni tí ń bá a sọ̀rọ̀. So nígbà tí ó sì jẹ́ wípé kò mọ̀ọ́mọ̀ gba àṣẹ tó tọ́, kò fi ara ẹ̀ sí abẹ́ ìtọ́ni. Ẹ sì mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló máa ń wà tí ó máa ń fún obìnrin, àwọn aya ní ìgbéraga, tí wọ́n bá ní owó, tí wọ́n bá ní ẹwà, tí wọ́n bá ní òbí tó dúró tì wọ́n, àwọn òbí nílé ibi tí wọ́n ti jáde. Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yìí ló máa ń fún wọn ní ìgbéraga, pàápàá jùlọ àwọn tí ò bá sí lábẹ́ Kristi, tí wọn ò gba Kristi láàyè láti jọba nínú ọkàn wọn, tí wọ́n wà ní ipò tó ju ti ọkọ lọ, ó lè fún wọn ní ìgbéraga. Obìnrin kété tí nǹkan sọ sí lọ́kàn gẹ́gẹ́ bí aláṣẹ lórí ẹ̀, ohun tó yẹ kó kọ́ sọ ni pé arákùnrin, dádì wa, mo máa ń ro èrò kan, nǹkan kan máa ń sọ sí mi lọ́kàn, ìyẹn á ti sọ fún un pé láì má ṣe. Ṣùgbọ́n ó ti wò ó pé bóyá Ádámù tá a bá sọ fún ni ó ṣe ń tiẹ̀ jàre. Ṣé ẹ mọ̀ pé àwọn aya míì wà tán tí wọ́n ti mọ ibi tí ọkọ wọn kù sí, wọ́n ní ẹ fi lẹ̀. A bá pàdé lórí bẹ́ẹ̀dì, ọ̀rọ̀ ẹ̀ á parí. Gbogbo nǹkan yẹn ẹ sáà fìgbẹ́lẹ̀ fágbépo. Yóò ṣe tí ẹ̀yin ẹ lọ sùn. Yóò sì rí bẹ́ẹ̀ ní tòótọ́. Mo wòye pé ohun tí Éfà ṣe nì, nítorí pé kété tó fún Ádámù yẹn ní láyé mi ò ní bọ́ jẹ́. Wọ́n ṣe ti mọ̀ wípé àwọn ìdílé kan wà wípé bí ẹ bá sọ̀rọ̀ fún ọkọ tí aya ò gbọ́ sí, ẹ gbàgbé pé ẹ sọ̀rọ̀, nítorí pé gbogbo tọkọ tẹ́ gbélé lọ́wọ́ yẹn, ẹni tí ó dánú inú ilé ẹ̀ ló wà. Kò sí tó wù tẹ́ sọ tó bá fi ní láyé ìyẹn ò ní ṣẹlẹ̀ nínú ilé wa. Àlejò tó wù wọ́n ni ó gba, aya ni ó sọ báwọn ń gbàlejò. Bí ìyá ọkọ gánbọ̀ á kí bàbá ọkọ àbábúrò ọkọ, aya ni ó sọ bá ìdílé kan wà, àsìbá ń jà bálàáfíà bá ti wà. Bálàáfíà bá ti wà, kò síjà nínú ẹ̀. Ṣùgbọ́n àwọn ìdílé kan wà bẹ́ẹ̀ tó jẹ́ wípé ohun tí aya bá wí, òun làbẹ́ gé. Mo wòye wípé àlàfo yìí ni Éfà rí débi wípé ó lè fún Ádámù tí Ádámù ò sì kọ̀. Ẹ jẹ́ ká ṣàkíyèsí ibẹ̀ yẹn. Ẹ jẹ́ ká ṣàkíyèsí ibẹ̀ yẹn. Ẹ sì rí i pé nígbà tí Ọlọ́run dé, kò bí ẹ gbọ́ dáadáa, kò wá àwọn méjèèjì kiri, Ádámù ní ń béèrè. Ádámù níbo lo wà? Ádámù níbo lo wà? Ṣé bí mo ní o mọ̀ jẹ́? Ṣé bí mo ní o mọ̀ jẹ́? Ẹ wo ègún tó fún wọn náà, t'Ádámù ló wọ̀, òun ni ó máa rolẹ̀. Ẹ wá mọ ibi tí mo ń lọ gangan, ká rí àpẹẹrẹ Ọlọ́run àti ìbániwí. Ẹ wo bí Ọlọ́run ṣe fẹ́ràn Ádámù tó. Bíbélì ní Ọlọ́run dá ènìyàn ní àwòrán ara rẹ̀. Ìfẹ́ yìí pọ̀ débi pé ní ìtura ọjọ́ Ọlọ́run ń tọ̀ wọ́n wá gẹ́gẹ́ bí ìṣe rẹ̀. Ṣùgbọ́n nígbà tán ṣẹ̀, bí Ọlọ́run ṣe fẹ́ wọn tó, bẹ́ẹ̀ ló bá wọn jà tó.
sẹ́rí nígbà tí mo ń ka bí mo ní Ọlọ́run ó bá ṣàfojú àánú wò wọ́n nínú ibi tó ti dá wọn sí tí wọ́n ti ń jẹ tán ti ń mu ó fojú wọn mọ bòmíì tẹ́lẹ̀ nígbà tán ṣẹ̀ kán ló tẹ̀ wá dín jíjẹ mímu wọn kù ó yẹ kó kanra dínkù ni kó wá dín ọgbà yẹn kó gé sí méjì kó wá fún ọ nídàá kan ẹ gbọ́ ohun tí bíbélì sọ ní ẹsẹ̀ 24 ó ní pé lẹ́yìn tí ó ti lé ènìyàn jáde lẹ́yìn tí Ọlọ́run ti lé ènìyàn jáde tán ó lé jáde ní tán bá léèyàn jáde ó dàpá ó yàtọ̀ fún pé a sìyàn jáde ó lé a máa ń lé ẹran ni tó bá wá jẹ nǹkan wa ó lé wọn ni pé Ọlọ́run aláàánú ni mí ní tòótọ́ ṣùgbọ́n mi kì í fi ọwọ́ bu àìgbọràn mi kì í fọwọ́ bu àìgbọràn ó lé wọn tègúntègún ni kò sì ń ṣe pé Ọlọ́run sí wẹ̀ títí dàkókò yìí toró ń fàpẹẹrẹ hàn wá ní tí ó túmọ̀ sí láti ní ìbániwí nígbà tí a bá ń bániwí a gbọ́dọ̀ fi ẹsẹ̀ múlẹ̀ a ò gbọ́dọ̀ sí ẹni tí ó máa lọ níwájú tí ó máa lọ lẹ́yìn àwọn ọmọ ń rí àwọn nǹkan yìí nígbà míì ara ẹ gbọ́ mi dáadáa ìbániwí mi máa ń le tí èèyàn máa wò pé nígbà míì ìbániwí ó máa ń fi àpẹẹrẹ sí ayé ọmọ tí ó máa fi rántí pé òun ṣe nǹkan báyìí ló rí díẹ̀ òun ò lè gbàgbé láyé tòun lénìí ohun tó fà á tí ọ̀pọ̀lọpọ̀ jàǹdùkú wàhálà táàrí ní ìran wa táàrí láyé tiwa ohun tó fi ń ṣẹlẹ̀ ní àkókò yìí òun ni pé a ti fọwọ́ yẹn sẹ́yìn tá a bá ṣe nísìn ọ̀rọ̀ títí délé ìwé báyìí wọn gbà ká bọ́mọ wí mọ́ ó ti dòfin láti fọmọlẹ́gba láti ṣeun nígbà yẹn bí ò bá mówó oúnjẹ lọ léèwé tó owó oúnjẹ ó lọ fi ra nǹkan míì gbà tó yẹ kó jẹun lọ́sàn-án olùkọ́ lù ọ́ àwa tán bá wí gbà yẹn náà àwa náà la lọ ń jà léèwé lénìí ṣe bówó ti ẹ ní ṣe bí bàtà ti ẹ ní ṣe bá sọ ti ẹ ní ẹ sábà ń jáwọ́ ẹ lẹ̀ ẹ mọ̀jì ó kú nígbà yẹn ó kú ó yè ni wọ́n á sọ wípé ọmọ ẹni kú ó sàn ju ọmọ ẹni nù lọ ó ní wà láyé kó borúkọ àtàwọn jẹ́ nígbà tí Ọlọ́run bá Ádámù àti Éfà wí kò fojú kan wò wọ́n pé kí láyé máa wí náà o ẹ wò bí mo ṣe fẹ́ràn wọn tó Ádámù mọ̀ ṣe bẹ́ẹ̀ mọ́ ó lé wọn jáde ni pé ohun tí màá ṣe wá ìrandíran á máa mọ̀ wípé tí àwọn bá ṣàìgbọràn ìyà táwọn ó bá ń di àwọn ò lè sọ àwọn gan ò lè finú ro ohun tí Ọlọ́run fẹ́ ṣe wọn gbogbo èrò wọn ni pé ẹni tó wá ń kí wa ní ìtura ọjọ́ yẹn kò lè le tó bẹ́ẹ̀ ṣùgbọ́n nígbà tán ṣe ohun tí ó lòdì sí ìfẹ́ Ọlọ́run ní ẹ jẹ́ ń fi hàn bí mo ṣe tó bí mo ṣe dáa tó bẹ́ẹ̀ ni mo dúró nítorí pé ẹni tó bá tasẹ̀ àgẹ̀rẹ̀ sí òfin mi kò ní lọ láì jìyà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà láti fọwọ́ ìbáwí sẹ́yìn a jẹ́ kí àwọn ọmọ tá a bímọ pé tán bá ṣe mo rántí nígbà tí akẹ́ta bá ṣe káwọn òbí tó dé láti máa sunkúnlẹ̀ kó òbí tó dé láti máa sunkún dáàdì tèmi àti mọ́mì ò tẹ̀ ní bá wa ń lé ńgbà tá a bá ti ṣe tó burú wọn ní bá wa ńgbà tán bá ti bẹ́ ń lé wọ́n ti mọ̀ pé ó ti fọ́ àwo bó bá fọ́ àwo ó jẹ̀yà bó bá gbálẹ̀ ó jẹ̀yà gbogbo nǹkan yẹn lénìí níbo ló wà àwọn ọmọ ló di bó ṣe dì lójú wa ẹ ṣáàfi wọ́n lẹ̀ ìran tí wọ́n ní ọmọ sìn kí náà jẹ́ bẹ́ẹ̀ bá tẹ̀ náà wọ́n sìn wọ́n tẹ̀lé kú nígbà tán kù ṣe bẹ́ẹ̀ rí nǹkan sọ wá ṣe bẹ́ẹ̀ rí nǹkan fojú wa dì ṣe bẹ́ẹ̀ rí bọ́n ṣe jẹ́ kọ́kàn wa balẹ̀ tọkàn wa ò balẹ̀ bọ́n jáde ọkàn wa ò ní balẹ̀ bọ́n wọlé ọkàn wa ò ní balẹ̀ kò síbi tọkàn wa ti balẹ̀ mọ́ bọ́n wà nílé ọkọ ọkàn wa ò ní balẹ̀ bọ́n fàyà wọn ò ní já gbádùn ẹlòmíì wo pé ńgbà tọmọ bá tán lè tó lọ́kàn á balẹ̀ ìgbà yẹn ló ṣe bọ́nú ìṣòro nítorí pé kò mọ̀ọ́mọ̀ kọ́ wọn ní ìkọ́ tán fi lè dúró nígbà tó kan ìbáwí Ọlọ́run lé èèyàn jáde ni pé léla ó wá fi áńgẹ́lì onídàáníná síbẹ̀ pé tí wọ́n bá ṣe fẹ́lẹ́fẹ́lẹ pé àwọn gbàgbé nǹkan síbi táwọn ti kúrò ẹ gé wọn dànù wọn ò káńgẹ́lẹ́ máa ní bàbá ìrísí yín mọ̀ ni àwòrán yín mọ̀ ni abẹ́ẹ̀ ni àwòrán eléyìí ti dìdàkudà ọwọ́ Sátánì ti wà lára ẹ gé dànù bẹ́ẹ̀ bá gbàgbé ibi tá a ti bẹ̀rẹ̀ àkórí ọ̀rọ̀ yìí gan fúnra ẹ̀ ní padà lẹ́yìn mi Sátánì nígbà tí Ọlọ́run bá jú Pétérù wí
Sátánì padà. Pétérù ní èmi ì ṣe Sátánì. Sátánì wọnú mi láti lù mí ni. Sátánì jáde. Ó sáré pé Jésù ti bẹ́ẹ̀ sọ̀rọ̀. Ṣùgbọ́n Pétérù yóò dúró. Nígbà tí a bá ń bọ́mọ wí, a bá wọn wí láti pa wọ́n. À ń bẹ́ẹ̀ ní àìgbọràn wí. À ń bẹ́ẹ̀ mi tí ń tako ìfẹ́ Olúwa. À ń bá ẹ̀mí tí ó tako ọjọ́ ọ̀la wọn nítorí pé tí a bá ṣe àwọn nǹkan yìí wọn lè fi ẹ jẹ́ ń sọ fún àwọn ẹlòmíín wà lẹ́nu iṣẹ́ tí wọ́n ti ń ṣiṣẹ́ bí olùkọ́, tí wọ́n ń ṣiṣẹ́ bí dòtó, tí wọ́n ń bí dókítà, tí wọ́n ń ṣiṣẹ́ títí nílé iṣẹ́ ìjọba, tí wọ́n tún sì ń pe òbí wọn lọ pé ọ̀gá mi, mọ́mì, ọ̀gá mi, wọ́n sọ pé àwọn ń gbé mi lọ Kaduna, tí ìyá náà máa sọ wípé má wọrí, má bẹ́ẹ̀ pé wọ́n sìn, má bẹ́ẹ̀ pé wọ́n sìn, má bẹ́ẹ̀ pé wọ́n gbogbo nǹkan tá a bá máa ṣe là máa ṣe tí ọ̀rọ̀ òfin ní rí bẹ́ẹ̀. Ó dá mi lójú pé tá a bá kú gan wọn ní lọ sàárè wa lọ máa fẹjọ́ ọ̀gá sùn. A ti wà nínú wàhálà, ọkàn wa ò balẹ̀ mọ́ nítorí pé a kọ̀. Àwọn ìbániwí kan wà tí ọmọ ò ní gbàgbé lọ́jọ́ ayé ẹ̀ lágbogbo àkókò tó bá fẹ́ ṣe nǹkan míì tó jọmọ́ tó bá rántí pé a lé mi jáde lọ́jọ́ àkọ́kọ́ ni kò ní dán wò. Bàbá wa ti wá máa ń lé wa jáde níbi tó burú dé. O ò ní fẹ́ sùn ń tà nítorí pé tó bá ti ṣe o ti mọ̀ pé ta ni. O ti mọ̀ pé ta ni. Ó máa ń jẹ́ kí ojo mú wa nígbà tá a bá fẹ́ ṣe nǹkan mìíràn. Olúwa má jẹ́ ń ṣe. Má jẹ́ ń ṣe. À ń sun ní ilé ahoro. Ó lè má dáa. Ó lè korò létí wa ṣùgbọ́n ohun tó dájú ni pé ó ràn wá lọ́wọ́. Ó dájú ni pé ó ràn wá lọ́wọ́. Lásìkò táyé ti wá dẹ̀rùn tá a ní fóònù tá a ní gbogbo ẹ̀ àwọn ọmọ yóò jẹ́ ká gbádùn mọ́. Àwọn ọmọ jẹ́ ká gbádùn mọ́. Sáwọn ọmọ tá à ń bá wí tó ń fẹjọ́ wa sun boyfriend ẹ̀ tó ń fẹjọ́ wa sun girlfriend ẹ̀ mọ́mì ń nà mí báyìí inú dẹ̀ ń bí mi tíyẹn náà ní calm down má bínú wàá tó délé mi tó bá rí wàá jẹ gbogbo ayé sí òtán. Ó ń bá ọmọ wí ó ń fẹjọ́ ẹ̀ sun ọkọ tá a lè fojú rí. Ibi abayé dédì nìyẹn. Ọlọ́run fi àpẹẹrẹ lélẹ̀ wípé bí ẹnikẹ́ni bá tasẹ̀ àgẹ̀rẹ̀ sófin mi kò lè lọ láì jìyà o. Kò lè lọ láì jìyà o. Kò lè lọ láì jìyà o. Ọwọ́ wo la fi ń mú ìbániwí ìtọ́ni àwọn ọmọ wa lénìí? Ọwọ́ wo? Ká sọ tòótọ́ bí ọmọ Ọlọ́run. Ṣé ọwọ́ tí a fi ń mú yìí ṣó sì dá wa lójú pé àwọn ọmọ yìí yóò fọkàn wa balẹ̀? Ṣó dá wa lójú wípé àwọn ọmọ ẹ̀ wọn ò ní pa wá lọ́jọ́ àìpé? Àwọn ọmọ tán ti ń sọ fún bàbá dádì ẹ lọ jókòó jàre à ń sọ̀rọ̀ kíní ẹ̀yin ń sọ kí lẹ mọ̀ ń pa ẹ̀ ẹ lọ wábi jókòó sí jàre tí wọ́n á máa sọ. Tí ìyá náà máa rẹ́rìn àbí bàbá máa rẹ́rìn bóyá ìyá náà ń bá wí àbí bàbá náà ń bá rí pé ìran tí wọ́n níyẹn wọn mọ̀rọ̀ sọ àwọn wo ló kọ́ wọn tí wọ́n mọ̀rọ̀ sọ ìwọ kọ́ ló bí ni ẹnu ẹ̀kọ́ ló ti bọ́rọ̀. Nígbà tí Ádámù àti Éfà ṣẹ̀ ìrírí ohun iṣẹ́ Ọlọ́run àkọ́kọ́ òògùn Ọlọ́run àkọ́kọ́ ẹni tọ́lọ́run dá tán tá a ló sinmi tó ń wò ó pé mo ti ṣe débi tó lógo nígbà tó ṣẹ̀ Ọlọ́run ò sọ wípé ó ní eléyìí ìsinmi mo rò pé mo ní eléyìí ò lè fún mi nísinmi ẹ lè bọ́ta eléyìí tí mo ń wò yìí pẹ̀lú ohun tó dáwọ́lé tó ń gbọ́ràn sí Sátánì lẹ́nu kò lè fi ìsinmi kankan fún ọkàn mi ìta ni Ọlọ́run lè ẹyọ kan tọ́lọ́run bí náà nìyẹn nítorí pé ọ̀pọ̀lọpọ̀ wá wò pé ọmọ kan béèyàn bá wíńsìn kó má lọ kú sí yẹn ẹyọ kan tọ́lọ́run kọ́kọ́ bí ni Ọlọ́run ò fọwọ́ yẹpẹrẹ mú ó wò pé ẹyọ kan yìí bí o bá ń kú ni o kú o ṣùgbọ́n o ò ní lọ jókòó ti ọ̀tá mi kó o bẹ̀rẹ̀ sí í ṣe ohun tó lòdì sí ìfẹ́ mi tí mo dá ọ ẹyọ kan péré tí Ọlọ́run bí ẹni tó kọ́kọ́ dàbí ìrírí ẹ̀ ògo iṣẹ́ Ọlọ́run òní Ádámù Ọlọ́run ní béèyàn bá ti lòdì sófin mi ó ti di ọ̀rẹ́ ọ̀tá mi nìyẹn ọ̀rẹ́ ọ̀tá mi bí ọ̀tá náà ni wọ́n mú ọmọ lòdì o ò sí nílé ọmọ ti lọ yáwó ọmọ ti yọ 100,000 ó ti yẹ 1,000 ó ti lọ yá fún ẹ pé ńgbà tẹ́ ẹ̀ sí ilé ni mo dẹ̀ wò pé ó yẹ kí n ra ṣòkòtò kan wọn ní ìwọ mi ò sáà ní pa mí sóò ti máa kú sódà lójú pé ò ti máa kú sóò ti máa kú
o ò sí nílé, o fowó lẹ̀, owó tó fi lè ó tó wọn lọ́sẹ̀ méjì, wọ́n ti ná tán lọ́jọ́ mẹ́ta, wọ́n ti gbàwìn ráìsì, wọ́n ti gbàwìn ẹ̀wà, wọ́n ti gbàwìn epo, wọ́n ti gbàwìn atadìẹ kó wá máa san gbèsè, wọn sì gbọ́ nǹkan lẹ́nu ẹ̀. O ò sì sọ fún wọn wípé àwọn epo àtata tán gbà yẹn àwọn ni wọ́n ó san fúnra wọn. Wọ́n sọ wípé àwọn èèyàn ọmọdé ìsìn sá ẹ ti lè jẹun jù. Ará, bó o bá lé Ádámù ẹ̀ jáde, ó dá mi lójú pé Ádámù àti Éfà wọ́n sì kú pa wá o. Wọ́n sì ní fi wá lọ́kàn balẹ̀ títí. Ọ̀pọ̀lọpọ̀ òbí tó ń gbọ́ mi báyìí ló sì ń fá gbèsè ntọ́mọ ẹ̀ tó dálẹ̀, ló sì ń fá ọ̀ràn ntọ́mọ ẹ̀ dálẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ló ti fojú balẹ̀ ọlọ́pàá láìmọye ìgbà nítorí ọmọ ẹ̀. Ọmọ yẹn ò déédéé di bẹ́ẹ̀ o. Ìwọ ló kọ̀, ló sọ fún Ọlọ́run pé Olúwa ìsinmi ni mo pe léyìí, ṣùgbọ́n ìbànújẹ́ ló fẹ́ jẹ́. Mi ò sì ní gbà gbogbo ohun tó bá gbà ní Olúwa fún mi ní ọgbọ́n láti kọ́ ọmọ ẹ̀ bó jẹ́ à ń lé ni jáde. Bá ń sọ pé à ń lé ni jáde báyìí kò sọ wípé à ń lé ni kúrò nílé. À mọ̀ọ́mọ̀ dín orí ọ̀fẹ́ àtàǹfààní tó níkù. Ẹ̀ ń gbé mọ́tò lọ iléèwé tẹ́lẹ̀, ẹni kó bẹ̀rẹ̀ sí mẹ́sẹ̀. Wọn gbé wọ lọ kó tó mọ nǹkan tó mọ̀. Ó ń gun machine tẹ́lẹ̀ ni, ẹni kó mẹ́sẹ̀. Ẹgbẹ̀rún 2 ló ń gbà lọlé tẹ́lẹ̀ ni, ẹ sọ́ dìdajì. Ẹ dín àǹfààní ẹ̀ kù, ẹ jẹ́ kó mọ̀ wípé tí èèyàn bá ṣẹ̀, tí èèyàn bá ṣe tí ò da ìjìyà wà fún, ẹ jẹ́ kí òye ẹ̀ kó yé. Tí òye ò bá yé, ọmọ yẹn ní ó gbé èyí tí ẹ̀kọ́ ní ó gbé wá lé yín, ní ó gbé ẹ̀sìn àjòjì, ní ó gbé wá lé yín, yóò bẹ̀rẹ̀ sí máa pàṣẹ fún. Ẹ rántí dáadáa ẹ̀yin òbí wípé àkókò ń bọ̀ tẹ́ ẹ̀ ní lágbára mọ́, tẹ́yìn náà dọmọdé padà, tẹ́ ẹ̀ ní lágbára mọ́. Táwọn ọmọ yẹn bá sọ lẹ́ẹ̀ máa tẹ̀lé. Bẹ́ẹ̀ bá sì kọ́ wọn ní tí wọ́n ṣe, ohun tí wọ́n gbà nígboro ni wọ́n fi tọ́ wa nígbà tí a bá dọmọdé padà tá a lè so ohunkóhun tó jẹ́ pé àwọn ni wọ́n ń fà wá kiri. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ lénìí ni wọ́n lè fọwọ́ kan òbí wọn mọ́ ló jẹ́ pé ẹni tí ó máa tọ́jú wọn ni wọ́n fi dádì yàgbẹ́, mọ́mí yàgbẹ́ sára, no ẹ jẹ́ ká gba ẹni tí ó máa bá tọ́jú wọn, ẹni tó máa tọ́jú wọn. Mi ò lè ṣe gbogbo yẹn náà bó ti dàgbà jù lọ. Sáà kò déédéé débẹ̀ ohun tó fi kọ́ láti ilẹ̀ ni o. Ohun tó fi kọ́ ni o. O ti wá di nǹkan ríra níwájú ẹ̀ báyìí. Èèyàn ló ń gbà láti dó tiẹ̀ láìsí pé ń gbé ní ìlú tó jẹ́ pé a lọ ọ̀sẹ̀ kan ká tó débẹ̀. Àárín ìlú kan náà lẹ́jọ́ ń wà o. Ó lóun ti gbẹni tí ó máa tọ́jú ẹ̀, ọmọ ò tún lè tọ́jú wa mọ́. Àwa la fà á o. Àfi ká bẹ Ọlọ́run pé Olúwa, nígbà tí igi sì wà ní tútù, nígbà tí ẹja yìí ò tí ì gbẹ, Olúwa fún wa tọ́. Olúwa fún wa tọ́ ìdílé wa, ràn wá lọ́wọ́ láàrin ọkọ aya náà, jẹ́ ká lè gbọ́ra wa yé. Olúwa já lè gbọ́ra wa yé. Má já dìdàkudà, má já sí ẹ sojú lọ́jọ́ àwọn ọmọ ẹ̀. Àwọn ọmọ ẹ̀ tá a pè wáyé láti fún wa lálàáfíà. Ọlọ́run má jẹ́ fi ìbànújẹ́ sí ọkàn wa. Olúwa ràn wá lọ́wọ́ o, kó ṣe ayé wa ní rere. Kí àwọn ilé wa, ìdílé wa, ohun gbogbo kó lè fi ayọ̀ fún ẹ̀yin Ọlọ́run. Ọlọ́run á gbéga nítorí pé ti gbọ́. Ní orúkọ Jésù Olúwa ni a gbàdúrà. Àmín.